mo rìn kiri mo rí ọwọ́ gómìnà wa tìpínlẹ̀ Ògùn ọmọ bàbá tíṣà mo rí lógò wọn bákan náà mo tún rí lógò gómìnà wa tó ti kọjá ìyẹn OGD àbí Ato Kingdom ó lóore tó bá fi pàtẹ́wọ́ fún ìlú yìí ó dàbí àwọn àtàwọn láti IJEBU-NORTH-EAST àpọ̀ tẹ́gbọ́n láti IJEBU-NORTH-EAST ẹ̀jẹ̀ ẹ̀rọ wọlé lókè ẹ̀ pàtẹ́wọ́ irun ẹ̀ mọ̀ ìfọ́ ní kí Jésù bá dé àtọ́rùn máa dé sí ṣé wà nínú in Jesus name bẹ́ẹ̀ ló ṣe máa rí somebody shout hallelujah tó ẹ̀mí ló bá ní sọ̀rọ̀ inú ẹ̀mí yẹn náà lọkàn mi ti balẹ̀ pé gbogbo àtàwọn àbí la máa mú bottle water bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ since morning up to this present moment we are here to rejoice and to felicitate with the family of Oyelaja. Here today we are celebrating the birthday of our beautiful, handsome daddy and mommy, Pa Joseph Olaide Oyelaja at 80, ladies and gentlemen. It is not easy. Also Chief Mrs. Florence Olafunke Oyelaja. Wow. Yọta àwọn bàbá tí wọ́n gorí ọ̀tà tí wọ́n sign pé yes I do. Láti ọjọ́ náà títí dòní 80 àti 71. Ẹ jọ̀ọ́ àwọn tá a ti pé 70 bí ẹ jẹ́ ká pàtẹ́wọ́ fọ́lọ́. Wọ́n ti ń lọ bí ayẹyẹ yìí yàtọ̀. Àti ìdè láti church àwọn èèyàn ti ń gbé nǹkan jẹ. Wẹ́rẹ́ ní iṣẹ́ olúwa. Reception kò tí ì bẹ̀rẹ̀. Wàhálà ìdíje mímú ti ń lọ. Ẹ bá mi pàtẹ́wọ́ fọ́lọ́. Engineer Olu Daniels, may your days belong, sir. Thank you very much, sir. Also with his amiable friend, Comrade Oduyemi, Daddy, you are most appreciated, sir. Ladies and gentlemen, I cannot but to recognize my own newest Ashara VP here in town, in person of Comrade Odubi. You are highly recognized. Also my own Oga Osha Agba Osha, Mr. Ogubi Aoni Johnson. You are highly recognized. Thank you very much. I cannot but to appreciate every one of us once again. Adúpẹ́ pé òkun. Adúpẹ́ lọ́wọ́ ọba Aláwùrábí tó jẹ́ kí a dá ọjọ́ tí ọjọ́ fi pé, tí ó jẹ́ kí a dá oṣù tí oṣù fi kò. Tí Ọlọ́run ọba ò fi ẹlòmíì ṣe wá, ọba náà ni ọba tí à ń dúpẹ́ ní ọwọ́ ẹ̀. Ní agbára tọ́lọ́run, èyí tá a wá ṣe, èyí tá a wá bá wọn ṣe ayẹyẹ 70 àti 80. Àwa tá a ti pè 70, Ọlọ́run àmú adébẹ̀ láyé àtàláfíà. Àdúrà kan tí mo gbọ́ lọ́wọ́ kábíyèsí, ọ̀gbágbá agbátẹ̀wọlẹ̀ Àwùjalẹ̀ of IJEBU-land, bàtà lọ sọ́dọ̀ wọn tó ń ṣàdúrà. Wọ́n ní bí màá gbé koríko máa wò tà. Ní kì í bọ́ tà ní ẹ̀yin bàbá, kí ni ìtumọ̀ ẹ̀? Wọ́n ní àdúrà ńlá lẹ́yìn yẹn kò tún sàdúrà mọ́. Lágbára tọ́lọ́ gbogbo àtàwá bí lónìí, àní gbé koríko máa wò tà o. Bẹ́ẹ̀ ni, dédé àwọn ọmọ rẹ̀ dẹ́ lù rẹ ni. Ìgbòrúgbò, ògbòrúgbò, ẹ̀ṣẹ́. Wọ́n ní ní agbára tọ́lọ́ gbogbo àwọn ọmọ tó lùlù fún wa jó. Ìlò mi kọ́ mọ́ wọn lọ́wọ́ o. Ọwọ́ ìṣẹ́gun síkẹ̀ òun lè máa jẹ́ o. Lọ́la jẹ́ kan lọ́hùn. Thank you very much, DJ. Where are you? So láìpẹ́ láì jìnnà, à ń fi ìlù àti fọ́n gbé màmá àti bàbá ọlọ́jọ́ bí àgbé wọn wọlé. Àgbé wọn wọlé sórí ìjókòó àti bàbá tá a ti pèsè fún wọn. Nígbà tí wọ́n bá dé, tí wọ́n bá wọlé, tí wọ́n bá jókòó, ètò náà á tún máa lọ ní mẹ̀lọmẹ̀lọ. Ṣé ìyá
àgbábọ̀ ẹni tó bá lọ ló bá kú àwọn òní bá kú ní ọlá wáìdù lókè àwọn máa bá ètò náà bọ̀ ní DJ ẹ bá ń gbé sókè. Sọ́sọ́ olúwa èmi ṣàtìgbò rẹ̀ ọ̀sọ̀ ti fẹ́rẹ̀ sí mi. Ṣùgbọ́n mo fẹ́ dé lábẹ́ ìgbàgbọ́ ilé tó bá sùn mọ́. Ọmọ kí ẹni máa fòyà ní apá Jésù ti dìrò ìwọ mọ́lẹ̀. Wọ́n rọ mọ́ àgbélébù rẹ̀, wọ́n ká ohun gbogbo sásán. Má bẹ̀rù ìrẹ̀ ọkàn mi, àyọ̀bẹ nínú ẹ̀jẹ̀ Jésù. Ní iye mi wà, ìrẹ̀ ní olùgbàlà mi. Èmi kò ní fi ọ́ sílẹ̀, Jésù olùgbàlà mi. Nínú rẹ̀ ní iye mi wà, ìrẹ̀ ní olùgbàlà mi. Ọ̀nà t'Ọlọ́run bá ṣòro láti ṣe iṣẹ́ rẹ̀. Ọ̀nà rẹ̀ nìkan kò mọ̀, àwa máa rí ìdùnnú. Àìláìgbàgbọ́ wọn yóò ṣìnà, wọn kọ́ṣẹ́ Olúwa. Ṣùgbọ́n àwa tó Olúwa lọ, a kì yóò fọ́ láyé. Bàbá mo rọwọ́ rẹ nínú ayé mi. Bàbá mo rọwọ́ rẹ nínú ayé mi. Ayé mi dára o, mo wá dúpẹ́. Ọtí wá ní tòun òrùka, tani yóò dá àwọn, tani yóò parí rẹ̀, Sàmsónì yóò parí rẹ̀. Ọ̀rọ̀ rẹ̀ o, ọ̀rọ̀ rẹ̀ o, ọ̀rọ̀ rẹ̀ o. Everybody tó wọ́n ní kalẹ̀ pátápátá ló mú kí. Ẹ bá ọlọ́wọ́ mi tó máa mú wá. Ìdùnnàrè sọ̀rọ̀ rẹ̀ dayọ̀, ó ṣọpẹ́. Hallelujah, hallelujah. Thank you very much. DJ please. Lọ́wọ́ hallelujah yẹn jẹ́ ká gbàgbé wọlé. Ẹ jẹ́ ká fi gbogbo ètò ẹ̀jẹ̀ rẹ̀ mú iná ká fà lé Elédùmarè lọ́wọ́. Orúkọ bàbá àti ọmọ àti ẹ̀mí àmì mo kí ọba ríà mo kú fún orí ọ̀fẹ́ olúwa mi pẹ̀lú rẹ alábùkún mi wọn nínú àwọn obìnrin alábùkún inú rẹ Jésù Màríà mímọ́ ìyá Ọlọ́run mo àdúrà fún wa àwọn ọ̀dọ́ ìṣẹ̀lẹ̀ṣẹ̀ nísinsìnyí àti àmì. Àti fún ẹ̀mí ńlá láti láti kọ́ṣe tó ń bẹ nísinsìnyí bẹ́ẹ̀ ni ó sì máa rí nígbà gbogbo ayé àìnípẹ̀kun àmì. Ọlọ́run bàbá mímọ́ Olódùmarè.
dúpẹ́ lọ́wọ́ rẹ fún ìgbésí ayé àwọn bàbá wa pa Oyelaja àti màmá wa Florence Ọlákúnlé Oyelaja. A dúpẹ́ lọ́wọ́ rẹ fún ọmọ tó fi tawọ́ lọ́wọ́ rẹ láti wò ó wípé ó yẹ kí a ṣe ọjọ́ ìbí àwọn bàbá àti ìyá wa kí Ọlọ́run Olódùmarè tó wà pẹ̀lú wọn. Àwọn gbàdúrà fún ọba wa tí a péjọ sí bílíọ̀nù yìí láti ọba wa ṣe ayẹyẹ náà nígbà tí a padà sílé kí Ọlọ́run Olódùmarè wà pẹ̀lú ẹnìkọ̀ọ̀kan wa kí ó sì wá lọ ní ayọ̀ àti àlàáfíà. Àbámọ̀ kó wá jẹ́ tiwa ibẹ̀ kí a wá ṣe ní ìlú àtọ̀. Ọlọ́run àgbẹ̀ wà pẹ̀lú gbogbo wa. Àmín. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ṣe kókó ẹjọ́ ta ló ń gbé fọ́ọ̀sì nínú mọ́mí àti dádì àwọn méjèèjì irú tíṣà ò lẹ́yìn jẹ́ yìí ilé ìwé tó da àmàlà wa lọ. lórí ìgbésí ayé àwọn mọ́mí wa àti àwọn dádì wa fún àǹfààní tí Ọlọ́run fún wọn ní ẹ̀mí gígùn àti àlàáfíà àti pé wọ́n rí ojúrere Ọlọ́run gbogbo àwọn ọmọ tí Ọlọ́run fi lé wọn lọ́wọ́ gbogbo wọn náà là ń rí bí Ọlọ́run ṣe ṣiṣẹ́ ìyanu nínú ayé wọn. So ìpàgọ́ wa lónìí ni láti wá fi ògo fún Ọlọ́run fún tí Olúwa ṣe fún
ìdílé Oyelaja a ò pàdé lẹ́nìí láti wá sí ènìyàn àbí láti wá ṣe ọ̀fọ̀ àwa síbí lédè láti wá ṣe àjọyọ̀ ni a dẹ̀ mọ̀ pé àwọn tábà wọn ṣe 80 years àti 71 lọ́dún yìí in 10 years time àbọ̀ wá ṣe 90 and 81. In fact, ẹ̀dá àwọn dókítà bá ń sọ̀rọ̀ ẹ̀ wọ́n ní àwọn alábáwọn ṣe 71 àti 80 àátún padà wá ṣe 90 àti 81. Somebody shout hallelujah. Agbára kan lọ́hùn, dókítà wa ti sọ pé ẹ ṣe 90, èmi náà fi kún ẹ ṣe 100. Tẹ́ bá ṣe 100, wọ́n náà máa ṣe 91. Ẹ wá fún bẹ̀rẹ̀ ẹ ṣe 110. Dáàdì mi rí. Ilé ẹ máa ṣe 110, ẹ máa rìn, ẹ máa dúró. Kò sí nǹkan tó máa ṣẹlẹ̀, ẹ máa ṣe 110. Wọ́n náà ṣe 101. Tẹ́ bá ṣe 105. Àwọn òyìnbó tó máa ṣe 105 máa fi gbé yín lọlé. Wọ́n ṣẹ̀ṣẹ̀ máa bẹ̀rẹ̀ sí ní ṣe ni. Tó bá fi gbé 120, mọ́tò yẹn ti wá parí, máa wá gbé wá sí tán. Àṣẹ wàá gbé yín lọlé. Bẹ́ẹ̀ ló máa rí. Thank you very much. Màá fẹ́ fún àwọn kankan sí láti ṣe àwọn kankan. Lábẹ́ bẹ́ẹ̀, mo kí ìwọlé àwọn ọ̀gá wa. Ìwọlé àwọn ọ̀gá wa láti Tasud. Mọ̀ríyábá bíkún aláwàsálẹ̀. Mo kí bọ́sà wa láti iléèwé ńlá mi. Àwọn náà ni Mr. Kabiru. Mọ̀ríyábá bíkún aláwàsálẹ̀. Adúpẹ́ gbọ̀ngàn. Adúpẹ́ dídé tẹ̀dé. Thank you very much. Bákan náà mo kí academic affairs officer wa láti Taisholari University of Education as well. Ojú ni wọ́n wọ̀nyí ṣe àmọ̀ ìfọlọ́kọ ọ̀dọ́ ti bàbá yìí. Àwọn náà ni Mr. Adémọ́lá Adésànyà. Mo kí mo tún yín kí. You are highly welcome. Ṣé ti rí Mr. Dapoke? Ṣé rí wọn? Ẹ tí rí wọn? Ẹ bá ti rí wọn tẹ pé bísà. Yes sir. Alájí wa lọ́la Inshallah Àbọ̀sà. Ṣé iná rí rẹ́jísítà wa? Ẹ ti rí wọn? Gbọ́dọ̀ jókòó sí. Mo bẹ́ẹ̀ náà yóò máa wà. Wọ́n máa ń lo kíní ẹ̀ náà tipẹ́tipẹ́. Láì sílẹ̀ àfíàs má darí kan ẹ̀ sọ́ọ̀lì ẹ ti ní má sọ ọ́. Lọ́ba dúró bá ẹ̀ lérí wọn. Ẹ dábì là ń dúró dé. Omi ilé àìlè ìgbà wo. Láti àti àwọn ọmọ. Gbogbo àwọn ọmọ tó sá sílẹ̀ òrí wọn. Ọ̀sán àwọn ẹ̀rẹ́ lórí. Ọ̀sán yọ ọ̀pẹ́ ilé nìkan. Ọ̀sán mi olùmí. Ọ̀sán mi olùmí. Ọ̀sán mi olùmí. Ọ̀sán mi olùmí. So, Omi thank ilé you very much. ọ̀hún kí. Ààrẹ gbọ́ngàn akọni. Pẹ̀lú Ọ̀rẹ́ Samuel Adédoyin. 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 Ọ̀sán of the birthday of the day. ọ̀sán Ẹ má bọ̀ wá lọ́wọ́. Wọ́n lè máa bọ̀ ní day. Appreciate, calm down. Thank you. ọ̀sán mi. Ẹ wá lè so. Ọmọ ní Àmì o. Ó yá ní báyìí. Mọ́mí àti dádì ti fẹ́ gbé àkàrà àtàn àkàrà òyìnbó. Àkàrà àtàn. Mo fẹ́ mú màá tán kúrò bí ìwé àlọ́ mi. Yóò lè rán wọn mú. Ok. Ṣákàrà àkàrà. Ẹ̀yin ẹ sọ fún mi. Thank you very much. Ẹ jọ. Ẹjọ́ ẹni tó ṣe wọ́n lọ bẹ ṣáná wọlé wọ́n máa ń àwọn náà la ṣe. Ẹ má ẹ̀fọ́ gbá bọ́ọ̀lù lélẹ́yìn àṣírí ò gbọ́dọ̀ tú o. So ẹgbọ́n wa ló wá bá a direct cutting of this cake, Mr. Dapoke.
years. 71 plus 80. Kí ni yẹn? 151. So ní orúkọ ti bàbá ẹ bá wa fọwọ́ sórí ọbẹ̀ yẹn. Ní orúkọ ti bàbá àti ti ọmọ àti ti ẹ̀mí mímọ́. Happy birthday. So gbogbo wa a ó dìde sí àwa kọrin birthday fún bàbá àti màmá. Ẹni tó bá máa jókòó ni ẹni tó bá ti pé 152. Torí 151 là ń celebrate ní báyìí. So tẹ́ bá ti jẹ́ 152 o lè jókòó. Ẹ jẹ́ ká dìde ká kọrin happy birthday fún wọn. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you, Baba, Mama. Happy birthday to you. We wish you many happy returns of the day. Hip, hip, hip. Hip, hip, hip. Hip, hip, hip. Ẹ̀mí wa ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o. Ẹ máa ṣe o. Ẹ máa clap o. Ẹni ẹ máa pé 90 kó clap o. Ẹni ẹ máa pé 90 kó clap o. Ẹni ẹ máa ṣerú ìwé náà kó clap o. Àfọ̀kẹ́ mo wá náà ṣe àfọ̀kẹ́ clap o. Àbí kí bẹ́ẹ̀ sì ni máa gbowó náà yìí. The law, where are you, please? The children, gbogbo ọmọ, ẹ wá ya fọ́tò láàrin ìṣẹ́jú àyá. Lẹ́yìn èyí kí àwọn màmá lọ́jọ́ bí. The law, all children. Ọmọ ní ilé ajé. Ẹ jọ, ẹ jẹ́ ká ṣe fún wa pa. Ẹ tó máa bá wọn ya fọ́tò tó máa bọ̀. The law. Àrẹ̀mú ọba Akíolú. All children will please stop forward. Ẹkú àdúró tì. Ẹkú àdúró tì. Papa Akọni Lásàkì mi, omi ilé ajé. Ogún mẹ́rin ọdún yẹn wà ṣàkólára. Ó wà lọ́wọ́ ọba ló gbẹ̀yìn ìfakùkọ gbogbo lọ́wọ́ rí. Jayé orí ẹ̀ kò fọláṣadé. Ẹ̀yin ará tó. Mọ́tò mi sórí ẹ̀. Gbogbo ọmọ àtọ̀ tí ń bẹ ní kalẹ̀ níbí. Ó kú oríire. Mo rí yín, mo tún yín rí. Tẹnu kọ́ tètè bọ̀ lè kọ́. Ìgbà ibi ló ṣe mo dúpẹ́ láwọn. Tí wọ́n lu ìyàn pẹ́sẹ́ ó pẹ́ jù. Ayé tó kù tadé mi sùwìtì mi. Ẹ̀rù kọ́kọ́ bà mí láti wọ white wá ni. Wọ́n dúró ti bá mi. Ṣùgbọ́n gbà tá a bọ́ sọ́nà tá a bọ́ sèrò wọn. Òrèlú. Ni mo rí títì. Àbíyọ́lá. Fásitì ẹbí gbogbo ẹbí tó wà bẹ́ẹ̀ wá bẹ́ẹ̀ ya fọ́tò ẹ̀jọ̀. Ẹ wá ya fọ́tò ní pápápá. Ẹja ṣe fàájì fẹ́rẹ́. Ẹja ṣe fàájì ní fẹ́rẹ́fẹ́. Ọmọ ní ilé ajé là ń kí. Àwọn ọmọ àkọ́ní ẹlẹ́nàyà. Gbogbo ẹbí owó sá owó re. Omi ilé ajé là ń kí. Ààrẹ gbọ́ngàn àkọ́ní. Ọ̀sàwọn Adédọ̀yìn. Ọ̀sàwọn ọ̀gbẹ́lẹ́nìkan. Ẹ̀pọ̀ 40,000 ló gbé mi dé wí. Ọ̀sàánú ọdún ní ọ̀sàánú Dókítà ti wà ní ọ̀sàánú ó dárí lójú. oní ilé ajé là ń kí. Dókítà. Ààrẹ gbọ́ngàn àkọ́ní. Ọ̀rẹ́ Sàámú Adédọ̀yìn. 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 Ẹbí sùúrù. Sàámú Adédọ̀yìn. Ọ̀sàánú ọdún mi. Ọ̀sàánú ẹ̀bùn mi. Ọ̀sàánú ẹ̀bùn mi. Ọ̀sàánú ẹ̀bùn mi. Ọ̀sàánú ẹ̀bùn mi. Àmì o, ọmọ ní ọjọ́ ògùn ẹ̀. Àmì o. Àbáyọ̀mí, àwọn yìí.
súlẹ̀ sáádò mi. Àwọn tí súlẹ̀ pàápàá mi. Ọ̀pọ̀ ọlọ́jà náà ìwọ̀n tù ní Fọláṣadé. Lòyìn bọ́ tù ní Fọláṣadé ayọ̀ bàbá mi. Fọláṣadé ayọ̀ bàbá mi. Fọláṣadé ayọ̀ bàbá mi. Wọ́n ní ọmọ tó tọ́ ọmọ rẹ̀. Ebi tó máa tó pọ̀. Lòyìn bọ́ tù ó. 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 Ọ̀làkọ̀ ní àjò. Lòyìn bọ́ tù ó. Onílé àjò. Lòyìn bọ́ tù ó. Ayàtọ̀ onílé àjò. Lòyìn bọ́ tù ó. Ayàkọ̀ ní ọkọ̀ yà. Lòyìn bọ́ tù ó. Ayàkọ̀ ní ọkọ̀ yà. Sẹ́nọ̀tò dúró ní Tinubu, ayọ̀ aṣíwájú lọ́gbà ìṣẹ̀lẹ̀ kíyà. Ọ̀dọ́lé, bàbá Ìjẹ̀bú, Adébútú ló ní ìwà. Ọ̀dọ́lé gbogbo, Jesus, òun ló ní ìwà. Hey, Shaman. Akọni Rasaki. Aṣíwájú, aṣọ àlà òrùlé pé máa ń bá ọ. Ẹni bá lórúkọ ìṣẹ̀lẹ̀ lọ. Akọni, ìjà mi ti tán àyìnlẹ́ wá sí ìlú. Jàkàbá ń bá kúrú ọmọ lóore. Nígbà mi náwó rẹ̀ fọwọ́ lẹ́rọ̀. Akọni ìwọ olúwa bá ṣe èyí lọ́wọ́ bàjẹ́. Akọni wọ́n lé o ti lọ gbọ́wọ́ lọ́wọ́, o ti ṣe ẹ̀kọ́ náà. Akọni ìwọ lọ́wọ́ lọ́wọ́, ìwọ ti ṣe ẹ̀kọ́ náà. Ìyàwó lọ jẹ wọ́n ṣẹ́wọ́ náà ṣọ́gbọ́. Àkọ́bí iṣẹ́ ti rí. Ìyàwó àjẹ́ wá. Ìyàwó àjẹ́ wá. Ìwọ pẹ̀lú Buhari. Ìwọ pẹ̀lú Buhari. Ọwọ́ yìí ló wà ilé. Ìwọ wà dáadáa, àkọ́bí ṣẹ́wọ́ náà ṣọ́gbọ́. Aṣíwájú ìgbòho aṣíwájú ọlọ́bíọ́lá kí aṣíwájú làwọn àbọ̀ lábẹ́rẹ́fẹ́ aṣíwájú lòmìnira lábẹ́rẹ́fẹ́ àkọ́rí lòmìnira lábẹ́rẹ́fẹ́ àkọ́rí lòmìnira lábẹ́rẹ́fẹ́. Ìwọ ni bí àtẹ̀lé Buhari àkọ́rí lòmìnira lábẹ́rẹ́fẹ́. Ọmọ ìfẹ́ sọ bẹ́ẹ̀, àwọn ìfẹ́ sọ bẹ́ẹ̀. Aláàfin Ọ̀yọ́ sọ bẹ́ẹ̀, ìwọlé ní àtẹ̀lé Buhari àkọ́bí aṣíwájú làwọn àbọ̀ àfẹ́rẹ́fẹ́. Akọni aṣọ àdá lè kó máa ń wá ẹni bá lórúkọ ìṣẹ̀lẹ̀. Ó ti lọ bọ́ wọn lọ́wọ́, ó ti ṣẹ́ ẹ̀kọ́ náà wọlé wọn. Òṣèlú ẹni máa bá ẹ ṣòṣèlú ayé sẹ́yìnsì gbogbo aṣíwájú òṣèlú ẹni máa bá ẹ ṣòṣèlú ayé sẹ́yìnsì gbogbo àkọ́bí àlẹ́ ìyàwó Buhari.
tó mọ̀ ẹsẹ̀. Akọ̀wé ìbò tí ìrọ̀jọ́ ìbò ìdílé wọn kì í lálẹ́. Wọ́n bá lọ bẹ́ẹ̀ mọ́, wọ́n á fi jó ẹlẹ́mọ́. Akọ̀wé wọ́n bá lọ gbé fèrè, wọ́n á fi jó ẹlẹ́mọ́. Gbogbo wa ló sọ bẹ́ẹ̀, àwọn sì ní kú ló sọ bẹ́ẹ̀. Ó ní kọ́ lọ́hùn dàpọ̀ lápàtà yẹn. Ó máa wà ní ìrọ̀lẹ́. Sọ fún wọn, aṣíwájú sí ẹ̀yà àtọ̀rẹ́, àkọ́rí sí ẹ̀yà àkọ́rí sí ẹ̀yà àkọ́rí sí ẹ̀yà. Túbọ̀ bá lọ́gùn ó ní kí n sọ fún wọn o. Àkọ́rí sí ẹ̀yà àkọ́rí sí ẹ̀yà. Lọ́rí dájú, wọ́n bá ṣàlẹ̀ sí ẹ̀yà àkọ́rí sí ẹ̀yà. Jùmọ̀kẹ́ ọ̀pọ̀ ya dúró nígbà tó ní àkọ́rí sí ẹ̀yà àkọ́rí sí ẹ̀yà. Gbẹ́jọ́ bẹ́ẹ̀ tẹ̀ wá. Ọkọ̀ ìbílẹ̀ pé wọ́n ti bọ́ sórí ápìpìlẹ̀ tẹ̀tẹ̀ ìgbé wá sí ìwé ìbílẹ̀ tó ti rẹ̀. Ayé olùsọ̀dà ní gbọ́ọ̀fọ̀ Babájídé ọlọ́wọ́ tù. Ọmọ náà sáfì ọba bẹ́ẹ̀ni ó kí. Bọ́ ṣe ń jẹ lọ́sàn-án wà láyìn lẹ mọ bọ́ ṣe ń jẹ lálẹ́ gan bọ́ ṣe ń sùn bọ́ ṣe ń jẹ owó yín ló wà remote daddy àti mọ́mì mo ní ọwọ́ yín ló wà ẹ̀mí ló fi rán mi ṣé mo gbà mà mọ́mì ìyàwó ẹ̀kọ́ ẹ wá bá a sọ̀rọ̀ nípa mọ́mì àti daddy thank you very much. Àti lóbìnrin mo dúpẹ́ fún ìdíje ẹnìkankan láti ìlú Èkó láti ìlú Ìbàdàn láti ìlú Ìjẹ̀bú-Òde gbogbo ibi tí ẹnìkankan wá ti dìde mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ó mú wa débi láyọ̀ àti àlàáfíà láti wá bá wa ṣe ọjọ́ ìbí màmá wa Florence Oyelaja àti bàbá wa bá Joseph Oyelaja mo dúpẹ́ o ẹ kú dìde o iná ní tọ́wọ́ gbogbo wa Ọlọ́run á bùsápò gbogbo wa o ibi gbogbo tí a ti dìde Ọlọ́run á mú wa padà délé láyọ̀ àti àlàáfíà a ò ní kábàámọ̀ pé kí la ṣe wá sí ibi bẹ́ẹ̀dẹ̀ yìí a ò ní kábàámọ̀ lórúkọ Jésù gbogbo wa náà lọ́mọdé máa ṣerú ẹ̀ fún Ọlọ́run ò ní ṣe lè wọ gbogbo wa lágbára Ọlọ́run ní ṣókí màmá jẹ́ ẹni dáradára èèyàn pàtàkì nínú ẹbí kòkó yan ẹbí kéré àwọn ọmọ ìyá rẹ̀ gan pàápàá kòkó yan wa kéré tó jẹ́ wípé tí nǹkan bá ti ṣẹlẹ̀ màmá dẹ́yìn láti dìde láti dá sí i láti jẹ́ kí gbogbo nǹkan wà ìnádà màmá jẹ́ akíkanjú nínú ẹbí ni láàárín nídìílé ọkọ gan pàápàá wọ́n mọ màmá gẹ́gẹ́ bí onírẹ̀lẹ̀ màmá ò ń ṣe èèyàn jàgídíjàgan kò sí nǹkan tẹ bá ẹkú dé ọ̀dọ̀ màmá ẹ máa bá èrí jáde ní lọ́dọ̀ màmá bàbá mọ pàápàá nígbà tẹ́mi wà ní kékeré tí bá lọ sílé wọn bóyá mo ní ìdí nǹkan ni bàbá máa ní má fọkàn ẹ balẹ̀ má bẹ̀rù bàbá máa fún mi ní bójú owó ni mo fẹ́ ni bàbá máa fún mi bàbá jẹ́ bàbá dáadáa bàbá tó kó ọmọ mọ́ra tí ò kanra bàbá ò kanra kì í ṣèyàn kì í ṣe oníkanra ìwọ̀n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbésí ayé àwọn méjèèjì wípé títí di wákàtí yìí Ọlọ́run fún wọn ní agbára àti okun torí ọ̀pọ̀ náà jẹ́ pé wọ́n jọ wà ní èjì yìí tó jẹ́ pé ọ̀pọ̀ ti dolóògbé ọ̀pọ̀ ò lè ṣe rí gan pàápàá níta mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbé ayé àwọn ọmọ wọn náà àwọn ọmọ tí Ọlọ́run fún wọn mo dúpẹ́ torí pé wọ́n dìde wọ́n jẹ́ àbíkanjú láti ti àwọn ọmọ yẹn lẹ́yìn láti mú wọn dé ibi tí wọ́n fẹ́ Ọlọ́run sì gbà fún wọn Ọlọ́run dúró tì wọ́n àwọn ọmọ náà tí wọ́n ń ṣe ẹ̀yẹ ọjọ́ ìbí fún màmá wọn àti bàbá wọn mo bẹ̀ Ọlọ́run alààyè ní wákàtí Ọlọ́run bá mi fi ọ̀pọ̀ rọ́pò fún àwọn ọmọ yìí lẹ́yìn bẹ́ẹ̀dẹ̀ yìí àní wá wọn tì iṣẹ́ òsì ní tìṣẹ́ mọ́ wọn lọ́wọ́ Ọlọ́run àtúbọ̀ máa bá mi gbọ́wọ́ wọn sókè gbogbo àwa náà tí a débí láyọ̀ a máa padà sí ilé wa láyọ̀ àti àlàáfíà ẹ ṣé mo dúpẹ́ o adúpẹ́ thank you. mo ní rí ibẹ̀ afọlójú mi ní parí yòókù torí wọ́n ní eyín ká wọ́n fi máa sọ nǹkan tó dáa
Mommy, you are highly welcome. Thank you very much. Ẹ ṣé ma, ẹ ṣé ẹ kú ọgbọ́n tẹ múrú wa tó ju aṣọ lọ. Ní agbára tọ́lọ́, ẹ̀yin náà ẹ ṣe 70, ẹ ṣe 80, ẹ ṣe 90. A máa péjọ báyìí náà láti fi ṣe lọ́la àjọ kan lọ. Thank you very much. In Jesus' name I have prayed. Amen. Okay, mommy first sorrow. Yes. Master Jesus. Inú mi dùn, ayọ̀ mi kún lónìí. Nítorí wípé bàbá àti màmá, àwọn tá à ń celebrate lọ́jọ́ tí òní, ẹbí ni wá. Ní àkílẹ̀ Yorùbá báyìí sí àkílẹ̀ lánàá. Èmi jẹ́ màmá second born màmá. Ìyàwó second born màmá, èmi ni mọ́mì ẹ̀. Ó lè fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. One thing I cherish in this family ni wípé ọmọ mi ò regret kó ń darapọ̀ mọ́ wọn. Ọmọ mi ò regret kó ń darapọ̀ mọ́ wọn. Number one, ṣe rí bàbá nígbà tá à ń ṣe ọrọ̀ àwọn ọmọ yẹn. Wọ́n ń lọ nursery school. Wọ́n ti relocate wá sí Ìjẹ̀bú. Bàbá ní mi ò ní dá yín dáṣẹ́ yẹn mọ́. Ẹ jẹ́ kí mi fúnra mi kí lọ máa gbé àwọn ọmọ yẹn ní sùn. Mọ́mì èyí tẹ́ ẹ ti ṣe ẹ ní sùn. Bí ṣe kéré tó yìí, bọ́ bá yọ ọjọ́ orí mi kúrò ẹ̀mọ́ tó yìí máa kú. Mọ́mì ní mí. Mọ́mì ni bàbá ń pè. Ṣé tí wá rí màmá? Tọ́dún bá ti ń bọ̀, onídìbẹ̀ ẹ̀ṣẹ̀ sọ fún wọn. Tí bá bojú ẹ̀yìn máa rélù bọ̀. Tọ́ bá dé ọ̀gẹ̀dẹ̀, wọ́n máa sẹ́ǹdì ẹ̀ sí mi. Mo ti jẹ́ wọn mọ́ àbí mi jẹ́ wọn mọ́. Màmá mo gbàdúrà fún yín, èyí tó kù lọ́jọ́ ayé yẹn ẹ̀ nílò nínú ìrora. Aṣọ ìbora yín làwọn ọmọ yìí, ayé ò ní ká wọn kúrò lára yín lójú. Oorun yín ò ní wọ̀ lọ́sàn-án gangan. Ẹ ti ń rí ire ayọ̀ àwọn ọmọ yìí tó kù máa túbọ̀ ṣojú yín. Bẹ́ẹ̀ náà ni mo gbàdúrà fún bàbá, wọ́n á túbọ̀ pẹ́ fún wa. Ọjọ́ wọn á túbọ̀ dalẹ̀. Ṣé rí etí ẹ̀ tí bàbá ń ṣe lónìí? Tẹ́ bá mọ̀ gbà tí bàbá ti sọ pé mo fẹ́ kú, mo fẹ́ kú. Wọ́n bá ti sọ̀rọ̀ kan, ẹ̀ṣẹ̀ ti fẹ́ kú. Mo dẹ̀ ń sọ fún ọ pé bàbá ẹ̀ tí ì lè. Nítorí àwọn ọmọ yìí ṣì máa celebrate yín. Inú mi wá dùn wípé àwọn ọmọ yìí celebrate mi. Mo súre fún bàbá. Ewu orí wọn wọn ò ní fi sọ. Ọlọ́run fún wọn lọ́mọ. Àwọn ọmọ wọn bímọ. Àwọn ọmọ wọn lórúkọ Jésù. Generations coming. Ọlọ́run máa jẹ́ kán rí wọn. Bí iṣẹ́ ń sọ fún wọn yẹn, ó máa rí bẹ́ẹ̀ fẹ́ mi. Torí mò ń sọ wípé I want to become a great grandma. And I want this couple to become a great grandma. And it will come to pass in their life in that name of Jesus. Bàbá, màmá, lẹ́ẹ̀kan sí ẹkú oríire. Ọba yín yọ̀. Àwọn àdúrà kan wà tẹ́ rọra ń gbà nísàlẹ̀ ní kẹ́lẹ́kẹ́lẹ́ ọkàn yín. Ó dẹ̀ gbàdúrà ó máa wá sí ìmúṣẹ. Ayọ̀ tẹ́ ń retí lórí ìránṣẹ́ yìí ó máa wá sí ìmúṣẹ o. Kò ní jẹ́ ìbànújẹ́ fún yín o. Ó ti rí bẹ́ẹ̀ o. Kò yí padà o. Jésù Olúwa wa. Agbára tọ́lọ́ gbogbo ata praise the Lord yẹn ire báyìí ni àwa náà máa rí inú ilé wa o. Ṣé ní bẹ́ẹ̀ bí nǹkan ayọ̀ báyìí ó yẹ kẹ́yọ̀ máa wá bẹ́ẹ̀? Àwọn àgbàlagbà bọ̀ wọ́n ní gbogbo nílò iyọ̀ kí lè bá lè ṣe kí ni kó bá lè kàn mí. Oríire kan lẹ́mi èmi gbọ̀ngàn lóríire kan. Ladies and gentlemen, I want to welcome the university doctor, Tasud, in person of Dr. Olubenga Ogusoya. Dr. Ogusoya, highly recognized. Also, I cannot but to recognize my own able brother, Dr. Oyelaja. Everybody love them. Peters, you are highly recognized once again. And the Lord continue to be with you. Thank you very much. Àwọn náà fi ṣe tíṣà yà fi ṣe kọrin ní. Èyí tá a ti ṣe kò ní bàjẹ́.
Thank you very much. Blackie, please. Ìgbé kò lè dẹ́kun rẹ̀ ṣe ọ̀nà. Ṣùgbọ́n orí àánú rẹ̀ gbà olóòrùn nípa ẹ̀ṣin. Dádì, ó gbé ẹ sókè. Ó gbé ẹ dìde. Everybody. But now, I'm both male and female. I am talking of. I'm both male and female. I'm father. I'm both male and female. Blackie!
Ẹ̀ṣin tó ṣíwájú náà ń pè ní ìwé wọ́n fi wò ní ìlú. Àwọn yèrè mọ̀ ọ́ yẹ ìlú. Ẹni ìwọ̀n tó ń ṣubú ẹ̀ ló bá kú sí. Sí ìlú wọn. Ìwòlẹ̀ tó ń ìwòlẹ̀ tó ń kó ní ẹ̀rẹ́. Babalaba tó ní ìwòlẹ̀ kó ayé ẹ̀ máa dalẹ̀. Báyìí lẹ́yìn náà wà lákìsà ní ìsìlá. Bísọ̀ yóò lọ́nà òní pé yàrá wa. Àbí ẹjọ́ kọ̀ òun ní iṣẹ́ pápá. Ẹ bá wà lé wọlé ìdájí ẹgbẹ́ ní ìbá fún wa. Àwọn alágbó lòun ní ọ̀tẹ̀ bàbá lélẹ̀ yìí. Ìṣèyàwó ẹ̀ṣọ́ ìlú ṣe. Mo bá dàda ọ̀rẹ́ mú bèbè ẹwà lórí tó kọ́kọ́ dání tí ó tọ̀nà o. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀ ládé ẹwà kùtù. Gbèsè mọ̀ yìí ti jọba orí. Ẹ̀ṣọ́ sára ń ṣe. Ìṣèyàwó ẹ̀ṣọ́ sára ń ṣe. Mo bá dàda ọ̀rẹ́ mú bèbè ẹwà lórí tó kọ́kọ́ dání tí ó tọ̀nà o. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀ ládé ẹwà kùtù. Gbèsè mọ̀ yìí ti jọba orí. Àbòbí náà tó fẹ́ àtúbọ̀. How pleasant is this when brothers and sisters dwell in unity? So the scripture says, we're thanking God for the gift of our lives and for the opportunity to come together as a family to celebrate life. As we celebrate the life of Pa Joseph and Ma Florence Oyelaja, we cannot be grateful enough to God for these opportunities in their lives. That they have stayed together for these past years, for these decades. And that they're able to bring us together today from far and near. And so on that note, I want to appreciate once again all of you, especially those who came from far distance, from Lagos, from Ibadan, from IJEBU-NORTH-EAST. It is my pleasure to have you around. I want to have a brief prayer with you, but after my prayer, the party continues. But I was asked to tell you two things. One is that the road to Lagos is blocked. So you are not going back home today. Everybody will stay back
and go after mass tomorrow. Our mass is 10 o'clock. Wọ́n ní tó bá di everybody máa dúró tó bá di after mass ní ọ̀la lẹ́sẹ̀ máa máa lọ. But don't be afraid. I will give you Lagos mass, 1 hour mass. Wọ́n ní kí ẹ gbogbo yín má bẹ̀rù rárá o. Wọ́n náà fún yín ní àdúrà tí máa fi gbàdọ́lé. Secondly, ẹlẹ́ẹ̀kejì. I told Sir Lawrence. Wọ́n náà wọ́n sọ fún Mr. Lawrence. That he should have a ticket for everybody that attended mass this morning. Wọ́n ní gbogbo wọn máa ní ìwé ẹ̀rí fún mass lọ́jọ́ tòní. And it is only those who attended mass should come to the reception. Wọ́n ní gbogbo àwọn tó bá ti wá sí dọ́ọ̀sì tó máa gbọ́ láti wá sí ààyè ìtura. But I discovered that there were more people at the reception ground than in the church. Wọ́n nígbà táwọn dé bí ó yà wọ́n lẹ́nu wípé àwòrán táwọn bá ń bí ojú ti ṣọ́ọ̀ṣì lọ. And naturally, if you didn't come to church, you were not supposed to eat here. Wọ́n dàgbé. So all of you that didn't come to church and that you ate here, you have jẹ ìjọ ní gbèsè. Èmi náà mi ò wá sí ṣọ́ọ̀ṣì mo lè sọ̀rọ̀ mo ti. O ti jẹ Ọlọ́run ní gbèsè nìyẹn o. They are going to march the gate and they are going to ask you questions. So if you did not come to mass, sir, please let us rise for prayers. No noise. Keep church. Prayer times. Hallelujah. Blessing times. Blessing only. We pray in the name of the Father, and of the Son, and of the Holy Spirit. Our Father, who art in heaven, hallowed be your name. Your kingdom come, your will be done on earth as it is in heaven. Give us this day our daily bread, and forgive us our trespasses, as we forgive those who trespass against us. And lead us not into temptation, but deliver us from all evil. For the kingdom, the power, and the glory are yours now and forevermore. Amen. Hail Mary, full of grace, the Lord is with you. Blessed are you amongst women, and blessed is the fruit of your womb, Jesus. Holy Mary, Mother of God, pray for us sinners, now and the hour of our death. Amen. Amen. Ẹ ṣé ibi tẹ́ ti bẹ̀rẹ̀. Ẹ ṣé ibi tẹ́ bá dé. Adúpẹ́ o Jésù, ibi tẹ́ mú wa lọ. Ibi tẹ́ bá dé. Adúpẹ́ o Jésù, ibi tẹ́ mú wa lọ. Bàbá. Ẹ ṣé o bàbá. Ẹ ṣé o bàbá. Àwa dúpẹ́ bàbá. Almighty and ever-living God, yours is the day and yours is the night. It has pleased you to pull us through the dark of the past, of days, of weeks, of years, of decades long past, to the dawn of this new day. We bless your holy name in the life of Pa Joseph, Ma Florence Oyelaja, and families. We bless your name in the lives of their friends, of their family members, of their children, of their acquaintances, and the member of the church. To celebrate you, to celebrate life. As it has pleased you to bring them forthwith, I put them under your holy hands, Almighty God.
It is never said that what is left in your hand is left destroyed. May you take hold of them. As it has pleased you to bring them here safely, may you lead them home safely, in peace and not in pieces, in Jesus' name. Amen. God protect you. May God send you help from the sanctuary. May God grant you support. Remember all your sacrifices and accept all your burnt offerings. May the Lord give you the desire of your heart to make your plans succeed. Free and all the nation above to talk with God and victory over your life and your family in Jesus' name. May the Lord lift up your finance and continue to make you prosper in all your undertakings through Christ our Lord. Protection of the favor of Almighty God descend upon you and remain with you now and forevermore. May you be sanctified in the name of the Father and of the Son and of the Holy Spirit. Lọ́pọ̀lọpọ̀ àrà ó, kí wọ́n dọ́rọ̀ òṣèlú ẹ̀mọ́lẹ̀ ọ̀rọ̀ àrà.
ṣe ọ̀dọ́ yìí ọ̀rọ̀ náà mọ wọ́n fẹsẹ̀ lọ́la ọlọ́run bàbá tó gbogbo akóró má ṣe mọ̀ lórí láyé ìlú àbàbà lé orí omi làwọn yìí ó sílẹ̀ mọ́nà ọ̀nà ó ìrìn àjò wa ó pé bàbá lé kó má ṣe dàrú ẹ ṣáájú ìrìn àjò wa sílẹ̀ mọ́nà ọ̀nà ó kó má ṣe dàrú ẹ dá orí kó má ṣe dàrú ẹ ṣáájú nàìjíríà ó. Like a private room, so like I like
Don't
Thanks for the maestro and the king. Thank you. The law ọ̀pọ̀lọ́ tó dára wá. Faruku ṣánáfílà ní mọ̀mọ́. Ọ̀gbìn. Ẹ máa wo ra òun ìlọ ẹ wá òun. Ó já sọ pé ìlọ ọ̀rọ̀ rẹ̀ já sí re. Ìdí ọ̀tá fò ó.
Ọlọ́run bàbá lọ́la, èmi máa rí iṣẹ́ ọwọ́ rẹ̀. Òyàwó lọ́wọ́ bàbá nìkan, máa jọ síbi tó wù ú. Àwọn kan lọ dára kí ló ṣe wọ́n. Wọ́n ti lù sọ̀rọ̀ bí erékùn dúdú. Ṣùgbọ́n ayọ̀dún sọ, ọdún kan ọkọ̀ lọ́wọ́. Wọ́n ti dẹ̀kun ètò ìjọba lọ. Exclusive from NineJockey.com.